بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. إليني علي أتيتما ترى القواعد الأربع إمام الدعوة شيخ الإسلام الإمام المجدد محمد ابن عبد الوهاب بن سليمان التميمي رحمه الله تعالى. القواعد الأربع أجا وأبو يكمل ماني نقا التوحيد tí mùsùlùmí ń bùkátà láti mà ní tí ó máa ràn yàn lọ́wọ́ láti fi sá fún ẹbọ àti àwọn kan tí ó lè ba ìsìláàmù èèyàn jẹ́. Bismillahi rahmani rahim. A bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà ìrànlọ́wọ́ pẹ̀lú orúkọ Olúwa ẹlẹ́dàá wa, ọba tí ó ní ìkẹ́ eléyìí tí ó fẹ̀ tó pọ̀ tó gbòòrò tí ó sì máa ń kẹ́ àwọn ẹrú rẹ̀. As'alullah al-karim. Mo ń bẹ Olúwa ẹlẹ́dàá wa, ọba alápọ̀nlé, Rabbal arshil azim, ọba tó ní àga ńlá eléyìí tí ó tóbi, an yatawallaka fi dunya wal akhirah, kí ó jẹ́ alárànṣe rẹ̀ ní ilé ayé àti ní ọjọ́ ìkẹyìn. Wa an yaj'alaka mubarakan aynama kunt, ó sì ṣe ọ́ ní ẹni ìbùkún níbikíbi tí ó bá dé. Wa an yaj'alaka mimman idha u'tiya shakar, ó sì ṣe ọ́ lẹ́ni tó yẹ pé tí wọ́n bá fún ní nǹkan yóò dúpẹ́, tí wọ́n bá ṣe dáadáa fún yóò dúpẹ́. Wa idha btuliya sabar, tí wọ́n bá sì fi àdánwò kàn yóò ṣe sùúrù. Wa idha adhnaba istaghfar, tó bá sì dẹ́ṣẹ̀ yóò túbá, yóò tọrọ àforíjì. Fa inna ha'ula'i thalatha unwanu sa'ada, nítorí dájúdájú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni àkọlé oríire. I'lam arshadaka Allahu li ta'atihi, lọ́mọ kí Olúwa ẹlẹ́dàá wa kí ó ṣe àtọ̀nà rẹ̀ lọ síbi mímá tẹ̀lé anna alhanifiyata millata Ibrahim, ìpè tí wọ́n ń pè ní alhanifiya tí í ṣe ìlànà anabi wa Ibrahim alayhi salam, òun náà ni an ta'budallaha wahdah mukhlisan lahud-din, òun ni kó máa jọ́sìn fún Olúwa ẹlẹ́dàá wa nìkan ṣoṣo lẹ́ni tí ó máa ṣe àfọ̀mọ́ ìjọsìn fún. Wa bidhalika amara Allahu jami'an nas, eléyìí ni tí Olúwa ẹlẹ́dàá wa tó fi pa gbogbo àwọn èèyàn pátá láṣẹ. Wa khalaqahum laha, tó sì dá wọn torí rẹ̀. Kama qala ta'ala, gẹ́gẹ́ bí Olúwa ẹlẹ́dàá wa ọba tọ́lá rẹ̀ ga bóyá sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun, mi ò dá àwọn àlùjànnú àti àwọn èèyàn torí kankan bí kì í ṣe nítorí kí wọ́n bá lè máa jọ́sìn fún mi. Fa idha arafta anna Allaha khalaqaka li'ibadatihi, tó bá ti wá mà ìpè Olúwa ẹlẹ́dàá wa Allah ó dá ọ nítorí kó bá lè máa jọ́sìn fún. Fa'lam anna al-ibadata la tusamma ibadatan illa ma'a at-tawhid, lọ́mọ wípé dájúdájú tí wọ́n ń pè ní ìjọsìn kò ní jẹ́ ìjọsìn àfi tí ó bá kó ìṣe Olúwa ẹlẹ́dàá wa lọ́kan, ìṣe láàṣọ nínú. Kama anna as-salata la tusamma salatan illa ma'a at-tahara, gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé salat, ìrun náà a ní pè ní ìrun àfi tí ó bá ní ìmára nínú. Fa idha dakhala ash-shirku fil ibadati fasadat,
tí ẹbọ ìmúrogún papọ̀ mọ́ Olúwa ẹlẹ́dàá wa tó bá fi lè lọ wọnú ìjọsìn fasadat ìjọsìn náà bàjẹ́ nìyẹn o kalhadafi idha dakhala fi tahara ó dà gẹ́gẹ́ bí ẹ̀gbin náà ni tóun náà bá ti wọnú ìmára tó bá ti lú papọ̀ mọ́ ìmára kama qala ta'ala gẹ́gẹ́ bí Olúwa ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ gàṣẹ sọ pé ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون الولد واني كتا فوا مشركون أو لبا كي وما وينو إلي جاسين الولد أو مسلاسي láti sọ pé àwọn fẹ́ ṣe ìjọsìn kankan fún Allahu subhanahu wa ta'ala shahidina ala anfusihim bil kufr ní àsìkò tí àwọn náà ń jẹ́rìí lórí ara wọn táwọn náà sì mọ̀ pé àwọn ò tí ì fi ṣe kèfèrí sí Olúwa ẹlẹ́dàá wa sílẹ̀ ulaika habitat a'maluhum wa fin nari hum khalidun àwọn kèfèrí yìí o àwọn iṣẹ́ wọn ó ti bàjẹ́ o gbogbo iṣẹ́ wọn pátá iná ló ṣe kíni ni ò láǹfààní ni ò ṣàǹfààní kankan fún wa bákan náà wọn a máa wà ní inú iná lọ́gbére ni. fa idha arafta anna ash-shirka idha khalata al-ibadata afsadaha tó bá ti wá mà wípé ẹbọ nígbàkigbà tó bá ti lè rò pọ̀ mọ́ ìjọsìn yóò ba ìjọsìn náà jẹ́ ni wa ahbata al-amala yóò sì ba iṣẹ́ èèyàn jẹ́ wa sara sahibuhu minal khalidina finnar tí ẹni tó ń ṣe irú nǹkan yìí tó ń mú ẹbọ mọ́ ìjọsìn yìí irú ẹni bẹ́ẹ̀ yóò sì di inú àwọn tí wọ́n ṣe gbére nínú ọ̀nà tó bá ti mọ eléyìí arafta anna ahamma ma alayka ma'rifatu dhalik ó máa mà wípé tí ó fi ń ṣe pàtàkì tó sì fi ń jẹ́ in tó ṣe kókó lórí rẹ̀ òun náà ni láti mọ nǹkan yìí dáadáa. la'alla Allaha an yukhallisaka min hadhihi ash-shabaka bóyá tó bá ṣe bẹ́ẹ̀ tó kọ́ nípa in tí ń jẹ́ ẹbọ tó sì mọ nǹkan tí ń jẹ́ tawhidi dáadáa bóyá Allahu tọ́lá rẹ̀ ga yóò là ọ́ kúrò níbi ìdẹ̀kùn yìí wa hiya ash-shirku billah ìdẹ̀kùn yìí òun náà ni ìmúrogún papọ̀ mọ́ Olúwa ẹlẹ́dàá wa ọba tí ìjọsìn tọ́ sí nìkan. wa dhalika bi ma'rifati arba'i qawa'ida dhakaraha Allahu ta'ala fi kitabihi ọ̀nà tí ó sì gbà mọ̀ nǹkan yìí òun náà ni kó mọ àwọn òpó mẹ́rin kan tí Olúwa ẹlẹ́dàá wa tí ó sọ̀rọ̀ nípa wọn nínú tírà rẹ̀. القاعدة الأولى وقوالا كوكو أن تعلم أن الكفار الذين قاتلهم رسول الله صلى الله عليه وسلم مقرون أن الله هو الخالق الرازق المحيي المميت المدبر لجميع الأمور ولم يدخلهم ذلك في الإسلام كلما wípé dájúdájú àwọn kèfèrí àwọn tí anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allah tí ó gbógun tì ní àsìkò rẹ̀ kó lọ mọ̀ pé àwọn kèfèrí yìí àwọn náà fi ń rinlẹ̀ wọ́n sì gbà wípé Allahu tọ́lá rẹ̀ ga òun ni adẹ́dà òun sì ni ẹni tí ń rọ òun ni ọba tí ń rọ ọ̀rọ̀ òun ni ń pààyàn òun ní ń yéèyàn òun ní sì ń pààyàn òun ní sì ń darí gbogbo àlámọ̀rí pátápátá walam yudkhilhum dhalika fil islam ṣùgbọ́n tóun ti gbogbo ohun tí wọ́n fi rinlẹ̀ yìí náà àwọn nǹkan yóò sọ wọ́n di mùsùlùmí. wad-dalilu qawluhu ta'ala ẹ̀rí lórí eléyìí òun náà ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó sọ pé
قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون صفوة إلى محمد صلى الله عليه وسلم kó sì bí wọ́n wípé ta lẹni tí máa ń rọ̀ yín lọ́rọ̀ láti sánmà àti láti inú ilẹ̀. Bákan náà ta lẹni tí ó ní ìkápá lórí gbígbọ́ àti rírí. Ta ni sì máa ń mú alààyè jáde kúrò nínú òkú. Bákan náà ta ni máa ń mú òkú jáde kúrò ní inú alààyè. Ta ni sì máa ń darí gbogbo àlámọ̀rí pátá. Wọ́n máa sọ fún ẹ pé Allahu ni. Wọ́n wá máa fún ọ lésì o wípé afala tattaqun ṣé wàá ní páyà Allahu yìí ni. Ṣé ò yẹ kẹ́ páyà Allahu tó ṣe gbogbo nǹkan ayé fún yín ni. Al-qa'idatu thaniya, òpó ẹlẹ́ẹ̀kejì, ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Annahum yaqulun, òun ni pé àwọn kèfèrí yìí wọ́n a máa sọ wípé ما دعوناهم وتوجهنا إليهم إلا لطلب القربة والشفاعة. A máa pe àwọn tá ń pè yìí, a sì máa dájú ìjọsìn kan wọ́n bí kìí ṣe nítorí pé à ń tọrọ àsúnmọ́ wọn, à ń tọrọ kí wọ́n mú wa súnmọ́ Olúwa ẹlẹ́dàá wa, bákan náà kí wọ́n ṣe ìṣìpẹ̀ fún wa lọ́dọ̀ Olúwa ẹlẹ́dàá wa Allah. Fadalilul qurbati, ẹ̀rí lórí pé wọ́n a máa jọ́sìn fún nǹkan míì tó yàtọ̀ sí Allahu lórúkọ pé àwọn fi ń wá súnmọ́ Allahu ni àwọn fẹ́ káwọn táwọn ń jọ́sìn fún yìí kí wọ́n máa wọ́n súnmọ́ Allahu ní gẹ́gẹ́ bá ṣe ráwọn èèyàn náà tí wọ́n máa jọ́sìn fún àwọn àáfàá àwọn ẹni ire lórúkọ pé àwọn ẹni yìí súnmọ́ Olúwa ẹlẹ́dàá wa jù àwọn lọ, wọ́n á sì máa wọn náà súnmọ́. Ẹ̀rí lórí rẹ̀ wípé àwọn kèfèrí àná irú nǹkan táwọn náà máa ń ṣe nìyí. Òun ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tó sọ pé walladhina ittakhadhu min dunihi awliya'a ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun inna Allaha la yahdi man huwa kadhibun kaffar. Olúwa ẹlẹ́dàá wa ní ẹ̀rí àwọn tí wọ́n lọ mú àwọn ọ̀rẹ́ ayò yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala tí wọ́n wá ń gbé ìjọsìn fún wọn, tí wọ́n wá ń sọ pé ma na'buduhum àdédé máa jọ́sìn fún àwọn tí a fi ń kéjì Allahu subhanahu wa ta'ala yìí illa liyuqarribuna ila Allahi zulfa bí kìí ṣe nítorí kí wọ́n bá lè mú wa súnmọ́ Olúwa ẹlẹ́dàá wa pẹ́kípẹ́kí. Allahu ni inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun. Dájúdájú Olúwa ẹlẹ́dàá wa yóò dájọ́ láàrin wọn o níbi nǹkan tí wọ́n ṣe yapa ẹnu lórí rẹ̀ yìí. Inna Allaha la yahdi man huwa kadhibun kaffar. Dájúdájú Olúwa ẹlẹ́dàá wa kò ní fọ̀nà máa ẹni tó bá jẹ́ òpùrọ́ tó tún wá jẹ́ kèfèrí. Àrípolú ẹlẹ́dàá wa lórí nǹkan tí wọ́n pàkẹ́ mọ́ra rẹ̀ yìí, ó pè wọ́n ní òpùrọ́, ó sì pè wọ́n ní kèfèrí. Wa dalilu shafa'ati, ẹ̀rí lórí pé wọ́n á tún máa jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala lẹ́ni tí ó máa pàkẹ́ mọ́ra wípé àwọn ń jọ́sìn fún wọn nítorí kí wọ́n bá lè má wọn súnmọ́ nítorí ash-shafa'a, nítorí káwọn bá lè rí sípẹ̀ lọ́dọ̀ wọn, kí wọ́n bá lè ṣe sípẹ̀ fáwọn lọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala. Ẹ̀rí lórí rẹ̀ òun ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tí ó sọ wípé wa ya'buduna min dunillahi ma la yadurruhum wa la yanfa'uhum wa yaquluna ha'ula'i shufa'a'una 'inda Allah
قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. olùwẹ̀lẹ́dàá wa ni wọn a máa jọ́sìn fún nǹkan míì yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala ní nǹkan tó yẹ pé kò lè fi nira kankan kan wọ́n kò sì lè ṣe wọ́n láǹfààní kankan. wọn a máa sọ pé haula'i shufa'auna 'inda Allah, àwọn eléyìí ni wọ́n ṣẹ̀ṣì pẹ̀ fún wa lọ́dọ̀ olùwẹ̀lẹ́dàá wa. qul, máa sọ fún ìrẹ Muhammad sallallahu alayhi wa sallam, atunabbi'una Allaha bima la ya'lamu fi samawati wala fil ard. Ẹ fẹ́ máa fún olùwẹ̀lẹ́dàá wa nírò nípa tí ó mà nínú sámà àti nínú ilẹ̀ ni. olùwẹ̀lẹ́dàá wa sọ pé òun ò ní orogún kankan, ẹ̀yin fẹ́ máa sọ pé lórogún. Ẹ fẹ́ sọ fún wa pé Allahu kò mọ̀ nípa nǹkan yìí ni àbí nǹkan kan pamọ́ sí i. Subhanahu wa ta'ala amma yushrikun. Mímọ́ ni fún olùwẹ̀lẹ́dàá wa, bákan náà ọba wa ọba tí ó ga ni, tí ó mọ́ kúrò bí i tí àwọn eléyìí tí wọ́n mú lórogún papọ̀ máa yìí. Afáwa ni wash-shafa'atu shafa'atan. Ìṣìpẹ̀tẹ̀ wá rí yẹn oríṣi méjì ló pín sí. Shafa'atun manfiyatun wa shafa'atun muthbatah. Ìṣìpẹ̀ eléyìí tí kò rinlẹ̀ tí ẹ̀sìn tako àti eléyìí tí ó rinlẹ̀ tí ẹ̀sìn fọwọ́ sí. Fashafa'atul manfiyatu, ẹ̀wá rí ìṣìpẹ̀ eléyìí tí ó rinlẹ̀ tí ẹ̀sìn tako yìí tẹ́sìn ní kò ní wáyé. Ma kanat tutlabu min ghayrillahi fima la yaqdiru alayhi illa Allah. Òun lélẹ́yìí tí wọ́n bá ń tọrọ lọ́dọ̀ ẹni tó yàtọ̀ sí Allahu níbi tí tó jẹ́ pé kò sẹ́nìkan tó ní kápá lórí rẹ̀ láti ṣe àfi Allahu. Wa dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí rẹ̀ òun yọ̀rọ̀ olùwẹ̀lẹ́dàá wa tó ga jù tí ó sọ pé ya ayyuhal ladhina amanu anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya yawmun la bay'un fihi wala khullatun wala shafa'ah wal kafiruna humuz zalimun. Mo kí ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ máa ná nínú tí a fi rọ̀ yín lọ́rọ̀ síwájú kí ọjọ́ kan tó dé, ọjọ́ tó pé kò ní sí káràkátà ń bẹ, kò sì ní sí pé lágbájá ọ̀rẹ́ ayọ̀ mi ni, kò sì ní sí ìṣìpẹ̀, ànígbà ìṣìpẹ̀ lọ́dọ̀ ẹnìkankan fẹ́nìkankan. Wal kafiruna humuz zalimun, àwọn kèfèrí sì ni àwọn ni alábòsí. Wash-shafa'atul muthbatah, ẹ̀wá rí ìṣìpẹ̀ eléyìí tó rinlẹ̀, hiya allati tutlabu min Allah. Òun lélẹ́yìí tí wọ́n máa ń tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala. Ìṣìpẹ̀ tá a bá ń tọrọ lọ́dọ̀ Allah, òun lélẹ́yìí tí ẹ̀sìn fi rinlẹ̀. Wash-shafi'u mukramun bish-shafa'ah. Ẹni tó sì fẹ́ ṣe ìṣìpẹ̀ ní olùwẹ̀lẹ́dàá wa pọ́n lé pẹ̀lú ìṣìpẹ̀ náà ni, kì í ṣe akẹgbẹ́. Olùwẹ̀lẹ́dàá wa àpọ́nlé iná lórí ni wọ́n fi fún ní ìgbàláyè láti ṣe ìṣìpẹ̀. Wal mashfu'u lahum, kí ẹ wá rẹ̀ ni tí wọ́n fẹ́ ṣe ìṣìpẹ̀ fún náà, òun náà jẹ́ ní tó pé man radiyallahu qawlahu wa 'amalahu ba'da al-idhni. Òun lẹni tí Allahu ta'ala rẹ̀ ga, ó yọ́nú sí ọ̀rọ̀ rẹ̀, ó yọ́nú sí iṣẹ́ rẹ̀ lẹ́yìn ìyọ̀ǹda. Kama qala ta'ala, gẹ́gẹ́ bí olùwẹ̀lẹ́dàá wa ta'ala rẹ̀ ga sọ pé man dhal ladhi yashfa'u 'indahu illa bi'idhnihi. Kò sí ẹnì kankan tí ó ṣe ìṣìpẹ̀ lọ́dọ̀ olùwẹ̀lẹ́dàá wa àyàfi lẹ́yìn ìgbà tó bá tó yọ̀ǹda. Al-qa'idatu ath-thalitha, òpó ẹlẹ́kẹta. Anna an-nabiyya sallallahu alayhi wa ala alihi wa sallama dhahara ala unasin mutafarriqina fi ibadatihim. Kó lọ mọ̀ pé dájúdájú anabi sallallahu alayhi wa ala alihi wa sallam wọ́n mú jáde láàrin àwọn èèyàn kan tó jẹ́ pé wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ nínú ìjọsìn wọn. Àwọn ìjọ kan tó pé àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan tó pẹ̀ka ni, kì í sọyọ̀ kan.
minhum ó ń bẹ nínú wa man ya'budu shamsa wal qamar ẹni tó ń jọ́sìn fún oòrùn àti òṣùpá. Wa minhum ó sì ń bẹ nínú wa man ya'budu al malaika ẹni tó ń jọ́sìn fún àwọn màláìka. Wa minhum ó ń bẹ nínú wa bákan náà man ya'budu al anbiya'a was salihin ẹni tó ń jọ́sìn fún àwọn ànábì àti àwọn ẹni rẹ̀. Wa minhum ó tún bẹ nínú àwọn èèyàn yìí man ya'budu al ashjara wal ahjar ẹni tí ó ń bọ igi tí ó sì ń bọ àwọn òkúta. Wa qatalahum rasulullahi sallallahu alayhi wa sallam gbogbo wọn pátá ni òjíṣẹ́ Olúwa ẹlẹ́dàá wa Allah ló gbógun tì ó tí ó sì ṣe òpin àkàkà láàrin wọn. Ad-dalilu qawluhu ta'ala èyí lórí rẹ̀ mo ní ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tó sọ pé waqatiluhum hatta la takuna fitnatun wa yakuna ad-dinu kulluhu lillah. Olúwa ẹlẹ́dàá wa ní gbógun ti gbogbo wọn máa bá gbogbo wọn jà títí tí ó fi ní sí fìtínà tí ó fi ní sí ìmórogún papọ̀ mọ́ Olúwa ẹlẹ́dàá rẹ̀ lórílẹ̀ mọ́. Wayakuna ad-dinu kulluhu lillah tí gbogbo ẹ̀sìn ó sì jẹ́ ti Allah tó yẹ pé òun nìkan iná làwọn yóò máa jọ́sìn fún. Fadalilu shamsi wal qamari ẹ̀wà rí ẹ̀rí lórí pé ó ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n gbé òjíṣẹ́ Allah dìde láàrin wọn àwọn tó yẹ pé wọ́n máa jọ́sìn fún oòrùn àti òṣùpá. Qawluhu ta'ala òun ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ká tó ní wa min ayatihi al-laylu wan-naharu wash-shamsu wal-qamar. Nínú àwọn àmì Olúwa ẹlẹ́dàá wa òun ni òru àti ọ̀sán àti oòrùn àti òṣùpá. La tasjudu lish-shamsi wala lil-qamar ẹ má jọ́sìn ẹ má forí kanlẹ̀ fún oòrùn ẹ sì má forí kanlẹ̀ fún òṣùpá. wasjudu lillahi alladhi khalaqahunna in kuntum iyyahu ta'budun. Olúwa tí ó dá àwọn nǹkan yìí òun ni kẹ́ ẹ máa forí kanlẹ̀ fún kẹ́ ẹ máa jọ́sìn fún tó bá jẹ́ pé Olúwa ẹlẹ́dàá wa lẹ fẹ́ jọ́sìn fún tòótọ́ o. wa dalilul malaika ẹ̀rí wípé ó ń bẹ nínú àwọn tó ń jọ́sìn fún àwọn màláìka. Qawluhu ta'ala òun ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó ní wa yawma yahshuruhum jami'an thumma yaqulu lil malaikati aha'ula'i iyyakum kanu ya'budun qalu subhanaka anta waliyyuna min dunihim bal kanu ya'buduna al-jinn aktharuhum bihim mu'minun. Rántí ọjọ́ tí Olúwa ẹlẹ́dàá rẹ̀ tí ó kó gbogbo wọn jọ yóò máa sọ fún àwọn màláìka pé ṣé ẹ̀yin ni àwọn èèyàn yìí ni wọ́n ń jọ́sìn fún bí ayé ń tòótọ́ ṣẹ́yìn ni wọ́n ń jọ́sìn fún. Àwọn màláìka wa máa sọ pé subhanak mímọ́ ni fún rí Olúwa ẹlẹ́dàá wa o anta waliyyuna min dunihim ìwọ ni alárànṣe wa ìwọ lọ̀rẹ́ ayò wa yàtọ̀ sáwọn. Bal kanu ya'buduna al-jinn àwọn àlùjànnú làwọn èèyàn yìí ń jọ́sìn fún kì í sáwà. Aktharuhum bihim mu'minun ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùjànnú ni wọ́n nígbàgbọ́ sí kì í ṣe àwa màláìka. Wa dalilul anbiya'i qawluhu ta'ala ẹ̀rí lórí pé ń bẹ nínú wọn àwọn tí wọ́n máa ń jọ́sìn fún àwọn ànábì Olúwa ẹlẹ́dàá wa òun ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tọ́lá rẹ̀ ga tó ní وإذ قال الله يا عيسى ابن مريم أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قالوا سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق. wọ́n ní tó rántí ìgbà tí Olúwa ẹlẹ́dàá wa tí ó máa sọ fún Ànábì Ìsá wípé ya Ìsá ìrẹ̀ Ìsá ọmọ Maryama ṣé wọ́n ló sọ fún àwọn èèyàn wípé ẹ mú èmi àti ìyá mi ní olùjọ́sìn fún méjì papọ̀ mọ́ Allahu yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala. Ànábì Ìsá alayhi salam yóò máa sọ wípé subhanak mímọ́ ni fún rẹ̀ Olúwa ẹlẹ́dàá mi o kò tọ́ fún mi kí n sọ tí ì ṣe tèmi lódodo kò tọ́ fún mi kí n sọ fún àwọn èèyàn pé kó máa jọ́sìn fún mi tí mo sì mọ̀ pé ìjọsìn kò tọ́ sí mi. Wa dalilu s-salihina qawluhu ta'ala ẹ̀rí lórí pé ó ń bẹ nínú àwọn èèyàn yìí tí wọ́n máa ń jọ́sìn fún àwọn ẹni rẹ̀ òun ni ọ̀rọ̀ Olúwa ẹlẹ́dàá wa tí ó sọ pé qul ud'u alladhina za'amtum min dunihi fala yamlikuna kashfa ad-durri 'ankum wala tahwila.
sọ fún wa wípé ẹ pè àwọn tí ẹ ń jọ́sìn fún tó yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala. Ẹ pè wọ́n. Àwọn èèyàn yìí ni wọn ní agbára láti mú ìnira kúrò fún yín, ebi àti ọ̀dá òjò wọn ò lè mú kúrò fún yín. Wala tahwila, wọn sì lè mú ìṣesí yín, ipò tẹwàá wọn ò lè mú kúrò nípò ìnira bọ́ sípò ìdẹ̀kùn. أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محظورا. àwọn tí ẹ ń pè yẹn, àwọn tí àwọn èèyàn tí wọ́n ń pè ní tí wọ́n ń jọ́sìn fún, àwọn náà fúnra wọn, àwọn ẹ̀dá tẹ́ ń pè tẹ́ ń jọ́sìn fún yìí, yabtaghuna ila rabbihimul wasila ayyuhum aqrab. àwọn náà máa wá àwọn iṣẹ́ rere ṣe láti máa fi ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ Allahu subhanahu wa ta'ala wípé èwo nú àwọn iṣẹ́ rere yìí ni ó mú àwọn súnmọ́ Allahu subhanahu wa ta'ala pẹ́kípẹ́kí, wọn a máa fi ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ rẹ̀. Wa yarjuna rahmatahu wa yakhafuna adhabah, wọn a sì máa ran kan àlùjánnà rẹ̀, wọn a sì máa páyà ìyà rẹ̀ eléyìí tí í ṣe náà. Inna adhaba rabbika kana mahdhura, dájúdájú ìyà Olúwa Ẹlẹ́dàá rẹ̀ nǹkan tí a máa ń tọrọ, téèyàn máa ń tọrọ sísá fún iná, téèyàn máa ń wá ọ̀nà téèyàn ó gbà sá fún iná. Wa dalilul ashjari wal ahjari qawluhu ta'ala, ẹ̀rí lórí pé ó ń bẹ nínú àwọn èèyàn yìí, àwọn tó máa ń jọ́sìn fún àwọn igi àti àwọn òkúta, òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tó sọ pé afara'aytumul lata wal uzza wa manata thalithata al-ukhra. ǹjẹ́ ẹ rí Allat àti Al-Uzza, ṣé wọ́n ṣe yín láǹfààní kankan? ṣé Allat àti Al-Uzza ṣé wọ́n ṣe yín láǹfààní kankan? Wa manata thalithata al-ukhra, àti manat eléyìí tó jẹ́ ẹlẹ́kẹta wọn tí ó gbẹ̀yìn wọn, ǹjẹ́ òun náà ṣé òun náà ṣe yín láǹfààní kankan? Kò sáǹfààní kankan tó ṣe àwọn tí wọ́n ń jọ́sìn fún. وحديث أبي واقد الليثي رضي الله عنه، أريمي لوري ومن حديث أبي واقد الليثي كي ينوى الله كما با قال صقوي خرجنا مع رسول الله صلى الله عليه وسلم إلى حنين، أجدي ولوجيش الله تعالى رجع كي ينوى كي كاتي الله كما با أجدي ولوره لسي حنين ونحن حدثاء عهد بكفر، tó sì jẹ́ pé àìṣe kúrò nínú ìṣe kèfèrí náà, àìṣe gba ìsìláàmù ní lásìkò náà. walil mushrikina sidratun ya'kufuna indaha, àwọn ẹlẹ́bọ tó jáwọn tá a wá lásìkò yìí wọ́n ní igi kan tí wọ́n a máa dúró tì. wa yanutuna biha aslihatahum, tí wọ́n sì máa ń fi nǹkan àjà wọn tó máa fi ń kọ́ láti fi gbàgbára. yuqalu laha dhatu anwad, wọ́n a máa pe igi náà ní dhatu anwad, ntí wọ́n máa ń fi nǹkan kọ́ láti fi gbàgbára. famararna bisidratin faqulna, ìgbà tá a wá kúrò lọ́dọ̀ wọn, àwọn náà wá gbára igi kan kọjá, àwa ń sọ pé ya Rasulallah, èrè òjíṣẹ́ Allah, ij'al lana dhata anwatin kama lahum dhatu anwat, báwa náà wá igi kan tá a náà máa fi nǹkan jà wa kọ́ gbàgbára gẹ́gẹ́ báwọn kèfèrí náà ṣe ní. faqala Rasulullah sallallahu alayhi wa sallam, òjíṣẹ́ Allahu kíkẹ́ àti ọ̀la Allahu kó máa bá wa sọ pé Allahu akbar, títóbi ni fún Olúwa Ẹlẹ́dàá wa o. innaha sunan, dájúdájú ìlànà kan lélẹ́yìí tí àwọn èèyàn máa wà wòkọ́sí ara wọn láti tẹ̀lé. qultum walladhi nafsi biyadihi, ọ̀rọ̀ tẹ́ sọ yìí o, mo fi ẹni tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ búra. kama qalat banu isra'ila li Musa,
ó jọ ìyìn tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n sọ fún anabi Musa wípé ij'al lana ilahan kama lahum aliha, báwa náà wá ọlọ́run kan tá a náà máa jọ́sìn fún lórílẹ̀ gẹ́gẹ́ báwọn kèfèrí báwọn náà ṣe ní àwọn ọlọ́run oríṣiríṣi tí wọ́n ń jọ́sìn fún. Al-qa'idatu ar-rabi'ah, òpó ẹlẹ́ẹ̀kẹrin. Anna mushriki zamanina aghladu shirkan min al-awwalin. Wọ́n ní pé kó lọ mọ̀ dájúdájú wípé àwọn ẹlẹ́bọ àsìkò wa yìí, ẹbọ tí wọ́n ó tún lé, ó tún wúwo, ó ní agbára ju àwọn tí wọ́n rí kọjá lọ. Li anna al-awwalina yushrikuna fi ar-rakha. Torí pé àwọn tí wọ́n rí kọjá náà àwọn ẹlẹ́bọ, àwọn máa ṣẹbọ nígbà tí ara bá dẹ̀ wọ́n, tí nǹkan ń dùn fún wọn ni. Wa yukhlisuna fi shidda. Wọ́n á sì máa ṣàfọ̀mọ́ ìjọsìn fún Olúwa Ẹlẹ́dàá wa nígbà tí ìnira bá dé, tara bá ní wọn. Wa mushriku zamanina, ẹ̀wà rí àwọn ẹlẹ́bọ àsìkò tiwa yìí o, shirkuhum da'imun fi ar-rakha'i wa shidda. Ẹbọ tí wọ́n ní gbogbo ìgbà ni, nígbà tara bá dẹ̀ wọ́n àti ìgbà tara bá ní wọn. Wa dalilu qawluhu ta'ala, ẹ̀rí lórí eléyìí tá a sọ yìí òun ni ọ̀rọ̀ Olúwa Ẹlẹ́dàá wa tó sọ pé fa idha rakibu fil fulki da'awu Allaha mukhlisina lahu ddin. Tí wọ́n bá gun nǹkan ọ̀gùn lọ lórí omi, tí wọ́n wà lórí omi, táyà ń já wọn, tómi ń fì wọ́n, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa pe Olúwa Ẹlẹ́dàá wa lẹ́ni tí ó máa ṣàfọ̀mọ́ ìjọsìn fún, lẹ́ni tí ó máa pè é pẹ̀lú àfọ̀mọ́. Falamma najjahum ila al-barri idha hum yushrikun. Ṣùgbọ́n ní kété tí Allahu tó bá ti wá là wọ́n, tí wọ́n ti dé orí yèèpẹ̀, tí wọ́n ti kúrò lórí omi, ìgbà náà ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa ṣẹbọ padà. Ìgbà náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣẹbọ. Ṣùgbọ́n àwọn ẹlẹ́bọ àsìkò tiwa, báwọn bá wà nínú ìnira, wọ́n máa pe nǹkan míì yàtọ̀ sí Allahu ni. Tí wọ́n bá tún wà nínú ìdẹ̀kùn náà tààrọ̀ ní wọn, nǹkan míì náà ni wọ́n tún máa pè. Ojúpọ̀nà yìí iná ni ẹbọ àwọn ẹlẹ́bọ àsìkò tiwa yìí ló gbà lágbára ju àwọn tí wọ́n ti rí kọjá lọ. Wallahu a'lam. Olúwa Ẹlẹ́dàá wa òun ni ó ní mọ̀ jùlọ. Subhanaka Allahumma wa bihamdik. Ashhadu an la ilaha illa ant. Astaghfiruka wa atubu ilayk.